a fi kí gbogbo àwọn tí wọ́n jẹ́ àgbà ilẹ̀ Yorùbá látòrí àwọn ọba ńláńlá ilẹ̀ Yorùbá pàápàá Ọọ̀ni Ilé-Ifẹ̀ kábíyèsí àrólé Oòduà ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì àti Aláàfin Ọ̀yọ́ kábíyèsí ọba Abdulhakeem Abímbọ́lá Ọ̀wọ́adé a fi kí wọ́n tètè dìde sí ọ̀rọ̀ náà pẹ̀lú àwọn gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórí ìjà tó fẹ́ wáyé láàrin ìlú Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú báwọn méjèèjì bó ṣe ń jà sí ilẹ̀ pé ilẹ̀ àwọn ibi tí ààlà wọn tó sì dúró sí òǹlẹ̀lẹ̀ yìí. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé láti bí oṣù mélòó kan sẹ́yìn ní ìjà ló ti ń ṣẹlẹ̀ láàrin ìlú Ìwó àti ìlú Ìbàdàn lórí àwọn abúlé kan tí wọ́n ń jà sí wípé àwọn làwọn ní àwọn kọ́ ni àwọn sì ní. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé lára àwọn ìlú tí wọ́n ń jà sí ààlà ẹ̀ páwọn làwọn ní àwọn kọ́ làwọn ní àwọn ìlú bíi Ògùn Àjọ, Àríjẹsẹ̀, Ẹlẹ́yẹlé Ojúsùn àti Ọ̀fọ̀ Àgbó. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé báwọn àwo bọ́yẹn ń sọ páwọn làwọn ìlú náà láwọn Ìbàdàn láwọn ìlú ní ọ̀rọ̀ yìí ló sì ti ń fa wàhálà débi pé wọ́n ń kọlu ara wọn gidigidi tí àwọn dúkìá àtàwọn ẹ̀mí tó sì ti ń ṣòfò ní ìlú méjèèjì. Ní báyìí níṣe ni ìròyìn tó ń lọ pé àwọn ìlú Ìwó àti Ìbàdàn wọ́n múra láti tún bẹ̀rẹ̀ ìjà tuntun lórí ọ̀rọ̀ àwọn àlàálẹ̀ bẹ́ẹ̀. Eléyìí ló sì jẹ́ kí ìpàdé pàjáwìrì kó wáyé láàrin Olúbàdàn àti gbogbo àwọn ìjòyè ẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá. Ilé Olúbàdàn ló pe ìpàdé gbogbo mọ́gàjí àgbólé tó wà ní ilẹ̀ Ìbàdàn àti gbogbo baálẹ̀ àtàwọn ìjòyè tó ti jẹ ọba báyìí ló pè wọ́n sí ààfin ẹ̀ lókè Àrẹ̀mọ. Níbẹ̀ ní kábíyèsí ti sọ̀rọ̀ nípasẹ̀ ẹ̀kẹrin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba Hamidu Ajibade Salaudeen pé káwọn ìlú Ìwó kan lọ ṣọ́ra wọn. Kábíyèsí ní yíyọ ẹkùn kì í ṣe tójó, oníbàwọn bá ṣí iná bolẹ̀ tán tí inú bí àwọn wàhálà yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn ò ní ṣe bẹ́ẹ̀ nítorí pé àwọn Ìbàdàn jẹ́jẹ́ àwọn làwọn lọ tó sì bá gbogbo ọmọ ìlú Ìbàdàn nímọ̀ràn pé wọn gbọ́dọ̀ kọlu ọmọ ìlú Ìwó kankan ò tàbí bá Ìwó jà bí kò ṣe kí wọ́n máa tẹ̀lé òfin. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí Olúbàdàn sọ̀rọ̀ ní Olúwo náà fún lésì. Olúwo jẹ́ kó di mọ̀ wípé irọ́ òun ni kábíyèsí ọba Owólabí Ọlákùlẹ́yìn tó jẹ́ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ó ní irọ́ ló pa pẹ̀lú ìtàn tí kábíyèsí ń sọ. Olúwo jẹ́ kó di mọ̀ ìpè nínú ọ̀rọ̀ kábíyèsí ó sọ pé ìlú Odò Ọba ni ló jẹ́ àlàálẹ̀ láàrin ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn ìlú Ìbàdàn àti ìlú Ìwó, ṣùgbọ́n tí bàbá náà tó jẹ́ kó di mọ̀ ìpè nínú ìtàn ó ní ibi tí ó jẹ́ àlàálẹ̀ Ìbàdàn àti Ìwó gan ni Pápá Ìbìrà ó ní kì í ṣe Odò Ọba tí Olúbàdàn sọ. Olúwo ó wá jẹ́ kó di mọ̀ pé òun ò lè ráwọn ìjọba fín nítorí pé wọ́n ti ń dá sí ọ̀rọ̀ náà àti wípé àrífín ni Olúbàdàn ṣe bó ṣe sọ̀rọ̀ tí ìjọba ti ń dá sí wípé ọ̀rọ̀ náà àwọn Ìwó ló jẹ̀bi àwọn ni àwọn sì jàre. Ní báyìí ọ̀gá iléeṣẹ́ ọlọ́pàá zone 11 tó so ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Ọ̀ṣun pọ̀ Mhobo Fred Ekokudu ó tún ṣiṣẹ́ ìpàdé àlàáfíà pẹ̀lú àwọn ìlú méjèèjì láti má ṣe jẹ́ kógun abẹ́lé ṣẹlẹ̀, ṣùgbọ́n táwọn ọmọ Yorùbá ń sọ pé káwọn àgbààgbà ilẹ̀ Yorùbá pàápàá Ọọ̀ni Ilé-Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́ kan tètè dìde sí ọ̀rọ̀ náà kó tó dógun.